Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ Ajé, Monday, ọjọ́ kẹtàdínlógún oṣù kẹta ọdún 2025. Ẹniọlá Sálíù lórúkọ mi. Látàrí ọ̀rọ̀ tí ọmọ àgùnbánirọ̀ kan Uche Ugwuamaye sọ tako ìṣàkóso ààrẹ Tinubu lórí bí ìlú ṣe rí, àwọn ènìyàn ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórí bí wọ́n ṣe dúnkòokò mọ́ ọn. Àjọ Amnesty International ti dá ìjọba àpapọ̀ lọ́wọ́ kọ́ lórí bó ṣe máa ń dúnkòokò mọ́ àwọn ọmọ orílẹ̀-èdè yìí. Àtíkù ní níṣe ló yẹ kí wọ́n bá ráyè sọ̀rọ̀ kí wọ́n sì gbárùkù tì í dípò tí wọ́n fi mú un ṣaháàmọ́. Ẹ má jẹ́ kí ìbẹ̀rù gba ohùn yín, ẹ dúró lórí ẹsẹ̀ yín kẹ́ ẹ sì dúró fún ara yín. Òbí ló sọ bẹ́ẹ̀. Fẹ́mi Fálànà ti dá sí ọ̀rọ̀ tó ń lọ láàrin Natasha àti Akpabio. Ó sọ ìdí tí ilé ìgbìmọ̀ aṣòfin kò fi lè fi ẹ̀sùn kan Natasha torí pé ó lọ fi ọ̀rọ̀ tó Inter-Parliamentary Union (IPU) létí. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti rí owó tí kò dín ní bílíọ̀nù méjìdínlọ́gbọ̀n (28 billion naira) gbà wọlé láti ọwọ́ iléeṣẹ́ Seplat nínú gbèsè tó wà níta. Ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ṣe ìlérí láti gba àwọn owó tó kù wọlé láti ọwọ́ àwọn iléeṣẹ́ epo rọ̀bì yòókù. Àjọ EFCC ti fi bí iṣẹ́ ṣe lọ nínú àjọ ọ̀hún lọ́dún 2024 síta. Ọ̀tàlélọ́ọ̀ọ́dúnrún-ó-lé-márùn-ún bílíọ̀nù ìyẹn 365.4 billion naira ló gbà wọlé tó sì ti fi ojú àwọn ẹgbẹ̀rún mẹ́rin ó lé ìyẹn 4,111 ba ilé-ẹjọ́. Àjọ SERAP ti pe Akpabio lẹ́jọ́ pẹ̀lú bó ṣe kọ̀ láti wọ́gi lé òfin tí wọ́n fi de Natasha lórí kó lọ rọ́ọ̀kùn nílé fún oṣù 6 lọ́nà tí kò bá òfin mu. Iléeṣẹ́ ológun lórí omi ti mú àwọn karambání ají epo gbé kan balẹ̀ kò dín ní ẹgbẹ̀rún 13 jálá epo bẹntiróòlù àti àpò ìrẹsì 1,250 ìyẹn 71 tí wọ́n rí gbà lọ́wọ́ wọn ní ìpínlẹ̀ Èkó. Ìròyìn eré ìdárayá. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Newcastle na Liverpool láti gba ife ẹ̀yẹ Carabao Cup láti bíi ọdún 64 tó ti ń sáré láti gba ife ẹ̀yẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ó láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ ẹ bá darapọ̀ tẹ́ ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.